Okay. Mo mọ̀ bá fẹ́ bá ṣe máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ tó máa yá àwọn èèyàn wa. Èmi ò wá kó yé èèyàn wa, èmi mo fẹ́ kó yé. All right. Mi ò wá kó àwọn èèyàn àwọn tó mọ̀ mí. All right. Èkó náà bí mi sí ní Másì ti Tẹ́lẹ́yẹ. Àgbọ́yé sà. Lẹ́gbẹ̀ẹ́ ti Sàkà Aláwò ibẹ̀ náà bí mi sí. Àgbọ́yé sà. So àwọn ẹbí mi ò láti mọ̀ àwọn Ṣadé Boutique, Ṣadé Thomas. Wọ́n máa gbọ́ ti mother side mi nìyẹn. Màá ṣe gbogbo fọ́tò ẹ̀ṣẹ̀ tó bá yá. Àgbọ́yé sà. All right. Mo ti wà ní recording.